Nurse Agbeke. Sha, pint of correction. Emo fi gbagi si. Agbeke gbagi. Whatever. See, I'm feeling tasty. Just get me some water. I want to drink. Omi abi. Yeah, I want to drink. Mo de tan. Oi. Wo kode ni biba. Jesus! Nurse Agbeke. Domita. What is this? Omi re, e de fe mo mi o mo ba yin ko bayi. I said you should get me drinking water that I want to drink. Ologbe drip wa. What is wrong with your medulla oblongata? Kí la fẹ́ ṣe fún yín tó fẹ́ tẹ́ yín lọ́rùn báyìí ní ìsìn. Ẹ lè fẹ́ water, mo mú water dé ìṣẹ́ tó sọ wípé drip àbí kíni. Ṣé bá mọ́ fáwọn patients wa? Ṣé bí n ta bá fáwọn patients wa náà ló yẹ káwa náà mọ̀ mu? Abọ́sùwẹ̀ mo ti mu mẹ́ta lónìí. No wonder. They said drip has been missing in this hospital. So you are the one that's been drinking this drip. Ẹ ṣe kọ́ fún máa gbẹ mí kí n má mọ mi ni. Okay. Nurse Agbeke, which school did you graduate from? Bá dẹ́yìn òní, Ìbàdàn mo ti lọ léèwé, Òpó Ilé Ọ̀sà, School of Nursing, tó wà ní Òpó Ilé Ọ̀sà. Okay. I think it's high time we review your CV. Nígbà tẹ́ ẹ fẹ́ pasán. Táyílá ló fẹ́ yọjú yẹn, tí bàbá sọ̀pọ̀ ló fẹ́ fi sí tì yín. Ẹ fẹ́ rí fílìsì. Ayé bọ̀dá ìmọ̀ ti bàjẹ́ kẹ́. Your incompetence is screaming hulabaloo in this hospital. We have to do something about it. Balablu, Tawoni is different from Balablu.